This is CrossBlogX TV. Don't forget to subscribe, like and share. Professor Banji Akintoye wọ́n ti tún jáde o. Wọ́n ṣàlàyé lóríṣiríṣi lórí àwọn baálẹ̀ Yorùbá tí wọ́n nífẹ̀ẹ́ sí pé kí Yorùbá nation máa lọ. Wọ́n ṣàlàyé pé ńgbà tí bàbá wa Adéyẹmí Aláàfin wà láyé, àwọn hold rally kan. Wọ́n níjọ́ kejì bàbá yìí pé wọ́n mọ yàrá lóní ó ga ọ̀pá àwọn ọmọ páwọn Yorùbá tó tún lè dúró fún Yorùbá wà o. Wọ́n ní irú encouragement báyìí náà làwọn ń dúró de láti ọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́ tuntun àti gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá. Torí ẹni tẹ́ bá ń wo bàbá yìí gbé ìgbésẹ̀ láti meet a lot of influential people lórí ọ̀rọ̀ bí Yorùbá nation ṣe fẹ́ lọ báyìí fẹ́ dá dúró pé tí ó yẹ kí ìyá yìí máa lọ báyìí ní àlè máa jìyà in silence. So gbogbo àwọn ọba tó bá assign throne ẹ jẹ́ ká máa fi sí mind wa pé we are Yorùbás and don't let us be packed one side. Ẹ jẹ́ já gbọ́ lẹ́nu bàbá Banji Akintoye ìmọ̀ sí Alaafin Of Oyo tuntun. Mo dẹ̀ múra mo lọ sí Ọ̀yọ́. Bí mo ṣe ń dé báyìí ní bàbá wa kábíyèsí ló di ọwọ́ mi mú ló mú mi wọnú yàrá kan lọ. Ó ní bàbá ìwà àtàwọn ọmọ ẹ̀ orí yín lánàá tẹ̀ gbariwo àti gbogbo èrò yín bẹ́ẹ̀ ṣe pọ̀ tó. Àwọn ò mọ̀ wípé ìjọ kan ń bọ̀ táwọn máa rí ọmọ Yorùbá tó ń jà bẹ́ẹ̀ yẹn fún ìjàngbara Yorùbá kí Yorùbá kúrò ní Nàìjíríà ká lọ máa ṣe tiwa lọ́tọ̀. Pé láti ìbẹ̀rẹ̀ ni ó ti yẹ ká wà ní Nàìjíríà torí ẹ̀yà tí Ọlọ́run bless dáadáa ni wá. A kì í ṣe ẹni tán kó mọ́ èrò. Àwa Yorùbá kì í ṣe ẹni tán gbọ́dọ̀ kó mọ́ èrò. Kò sí nǹkan tá à ń wá tá à ní àpọ̀. Àwa lálọ́lá jù ní gbogbo Black Africa. Àwa là ń gbé ìlú ńláńlá, là ń dé ọba ńláńlá, palace ńláńlá kankan. Àwọn yòó kò sí mìíràn ẹlòmíràn tó nírú wọn yẹn. Àwa Nàìjíríà wá fà wá sílẹ̀ títí àwa dẹni bí a ṣe wá dà báyìí. Àwa dẹni tá à ń bẹ̀bẹ̀ rí ká tó lè rí nǹkan kan Nàìjíríà. Àwa dẹni tá a lè náwó sí nǹkan kan pé tiwa ni. Ó ti ẹ̀dẹ̀ wá burúburú báyìí débi wípé láti bí ọdún bíi mẹ́rin because this was 2019, 2015 làwọn Fúlàní bẹ̀rẹ̀ sí attack ilẹ̀ wa. Láti bí ọdún bíi mẹ́rin àwọn kan dìde wọ́n ní àwọn máa wá lé wa kúrò lórí ilẹ̀ wa. Wọ́n sì ń pa àwọn èèyàn wa lójoojúmọ́ yìí ni wọ́n pa àyàn bí ọ̀la. Wọ́n rèé obìnrin lọ́wọ́ ọ̀tún la wọ́n pa àwọn ọmọ tó ń lọ sí school ọ̀dà. Pé òótọ́ ni pé a fẹ́ kúrò ní Nàìjíríà. A ní ìdí láti kúrò ní Nàìjíríà. Òótọ́ nìyẹn. Ṣùgbọ́n òun ò mọ̀ wípé òun máa rí anybody tó máa dìde pé ẹ jẹ́ ṣe. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe dìde bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe àdúrà lọ àwọn fẹ́ gbà fún mi pé àwọn tó nílẹ̀ Yorùbá jẹ́ kó ṣeé ṣe. Ṣùgbọ́n kí n rántí kinní kan àwọn ọmọdé àwọn ọmọjú pé agídí kí n má jẹ́ káwọn ọmọdé lo violence ní ọ̀rọ̀ yìí o. Má jẹ́ káwọn ọmọdé ò bá ti lo violence á dà o. Kò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ ní borí. Ọ̀tá dìde lọ́tún ọ̀tá dìde lósì ẹ̀ borí gbogbo wọn. Yorùbá nation á jáde kúrò nínú Nàìjíríà. Wọ́n wá wọlé lọ. Wọ́n wá fi mí lẹ̀ sí yàrá yẹn. Wọ́n tún wọnú yàrá mìíràn lọ. Wọ́n wá wọlé wọ́n wá mú obì náà tó bí márùn-ún mẹ́fà ńláńlá funfun dáadáa. Wọ́n wá ní láyé àtijọ́ táwọn bàbá wa bá fẹ́ rán ọmọdé níṣẹ́ wọ́n á pè wá. Tó bá ṣe kúnlẹ̀ síwájú wọn wọ́n wá fún ní kinní kan ó lè jóbi kékeré tó wà lẹ́nu tán jẹ lọ́wọ́. Ná fún ọmọ pé gbà mo rán ẹ níṣẹ́ kó lọ jẹ́ iṣẹ́ yẹn. Òun fẹ́ sọ wípé òun rán àwọn ọmọ Yorùbá níṣẹ́. Ẹ gba Yorùbá nation wá sílẹ̀ o. Ẹ ti bẹ̀rẹ̀ báyìí má jẹ́ kán dẹ́rù bà yín kẹ́ fi sílẹ̀ kẹ́ wá jù sọ́nù o. Èmi bàbá yín mi ò lè jáde la wá máa bá yín ṣe ṣùgbọ́n màá máa gbàdúrà fún yín.
nígbàkúgbà ni kábíyèsí máa ń pè mí pé bàbá yárìrà láàfin máa lọ sí Ọ̀yọ́ throughout títí kábíyèsí ti kúrò láyé. Wọ́n support Yorùbá, wọ́n fẹ́ràn Yorùbá. kábíyèsí wa níwà láàfin a kí yín o. Àwọn tó nílẹ̀ Yorùbá wọ́n á dì yín mú dáadáa o. Ẹ̀yin náà ẹ di Yorùbá nation yín mú dáadáa. Ẹ dì í mú dáadáa o. Àwa tá a jẹ́ èèyàn yín a máa gbàdúrà fún yín, a dẹ̀ dì yín mú dáadáa. Aburú kan ò ní yà sọ́dọ̀ yín o. Iṣẹ́ tí mo fẹ́ rán sí yín nìyẹn kábíyèsí. Ẹ̀yin lẹni wá lẹni Yorùbá ló ní yín. Wọ́n fi yín jọba torí Nàìjíríà, Yorùbá ló ń jọba wọn for more than 2,000 years kọ́rọ̀ Nàìjíríà tó wáyé. You are a king of the Yoruba people. You are not a king of Nigeria. Hold on to your own. Pray for your own always. Support your own. And the Lord God who created the Yoruba nation and made us a prominent people in the world will make you a prominent king among us. Kábíyèsí, ẹ káàbọ̀.